Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
kìnìún ló lájú fún kúrakúrakú. ẹ̀rọ ọkọ̀ tó bá tẹ̀ láti jù láti ewé ìbúra. àwọn ọmọ náà kọ́ ọ́ ṣe pamọ́ pápá ké wọn ń kalẹ̀ ẹgbẹ́ rígbà fún wọn àwọn alágbó ọlọ́run ní ọjọ́ ìgbà láyélé omi. lẹ́sọ̀ọ́lá ṣe iye ìyàwó lẹ́sọ̀ọ́lá ṣe kú dákàdá kàmú gègé ẹwọ́n pọ̀ ní gbogbo ọmọ dájú owó ìtọ́jú. gbogbo làwọn kan kọ́ láti ìjọba pèsè pọ̀ ìjọba àbùkù náà tó fẹ́ pa. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.